subhanallah wallahi ó ti di wọ́wọ́wọ́ mo rí fídíò ẹ wo fídíò tí mo gbé sókè tó bá yẹ gbé mi mo kọ́ rí èsì tèmi ó fọ̀ gan ó lè má haṣì tó báyìí bọ́ ẹ jájọ fídíò yẹn náà. kí ló dé tọ́lọ́wọ́ ò dá ọkùnrin nígbà tọ́lọ́wọ́ ẹ̀ tó bá dá fún ànábì Ádámù pé kó fi ṣìkejì kí ló tó dá pẹ̀lú ẹ̀ tó fi dé bèrè ó fẹ́ ká máa dóra wa ni. ayé ẹ̀ ti bàjẹ́ lọ ti dáràn. àmọ́ èmi ò fẹ́ mọ̀ bóyá nìkan gba tèmi tó bá débi òdodo àìsàn rẹ̀ mọ́. o sọ tí èyí pọ́sibú ọlọ́run tó dá àwa wù nígbà tó dá Ádámù tán ó fẹ́ ká máa dóra wa ni kò dá ọ̀rọ̀ yẹn pé. now ẹ ti rí fídíò yẹn wàláì ọ̀rọ̀ yẹn fún èsì tí ṣéèkì fọ́nrìn fún àfààyàn ó fọ́nì gan sí mi wàláì bọ̀ǹkan tí mo kàn fẹ́ kí á rí láàrin yẹn ni wípé ẹni tẹ́ bá pè lásìwájú ẹni tẹ́ bá pè láfà ẹni tẹ́ bá pè ní pásítọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí ara ojú ara nǹkan kan báwọn ẹ jẹ́ ká mọ̀ dà á pé ẹ jẹ́ ká mọ̀ fọpọlọ pé ẹ rí báfà yẹn ti sọ̀rọ̀ pé kí ló dé tọ́lọ́hun ò dá ọkùnrin lẹ́yìn ìgbà tó dá Ádámù tó fi jẹ́ pé obìnrin ni ó fẹ́ ká mọ̀ dúra wa ni ọ̀rọ̀ yẹn ti èmi gan bíbá yẹ ẹ lè rí mi kí n sọ ọ̀rọ̀ yẹn subhanallah tẹ bá ti gbọ́ náfìlà tí n bá ti sọ náfìlà ẹ ti mọ̀ pé tí mò ń sọ ọ̀nà tí n bá ní ọ̀mọ́mọ́tún wọ́n fọwọ́ ọ̀bẹ tó ó ti yé yín tí mò ń sọ àmọ́ tó bá ẹni tá a bá ti pè ní àáfàá bá síwájú àbí pásítọ̀ ni àwọn nǹkan báyẹn mọ̀ dá pé ẹ mọ̀ kàn mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò make sense wàláhì ṣe ìkọrin mo láìkè respond yẹn subhanallah. subhanallah now inú mi ń bàjẹ́ lórí àwọn nǹkan tí mò ń rí yìí kí ni ìtumọ̀ gbogbo eléyìí nítorí Ọlọ́run ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn náà. wàláhì tọ́láhì nàbí yọ̀ọ́. gbogbo tó rí onílọ́wọ́ máa ń bọ̀ tó bá mú wa ò ní jèrè ọmọ rẹ. èmi ọ̀bẹ yàn èmi ṣépè fún yàn. ó wà nábì. orí tí mo ṣe rí nínú ọ̀ràn mi olú ọmọ fẹ́ bẹ̀rẹ̀ àsìkò yìí ṣe oríire sẹ́nì kankan ò jí lórú ẹ̀ rí. now ẹ ti rí fídíò yẹn àbí ẹ wo bàbá àgbàlagbà yìí nísìn torí Ọlọ́run a'udhu billah ẹ wo àgbàlagbà fa ẹ wo nǹkan tó sọ lẹ́nu torí 2k 1k tó ń fún ẹ wá ń gbé àwọn yẹn sí pé ẹni tí ò bá ti mú wá kò ní jèrè ọmọ subhanallah ṣé Quran ló kọ́ yín lélẹ̀ àgbàlagbà wọ́n tó wá ń ṣépè fún ọmọ wọn pé gbogbo nǹkan tán bá wí lónìí tí ò wà gbogbo nǹkan tí àwọn èèyàn bá gbà ládùúgbà lónìí tí ò bá ṣe kí mọ́tò pa àwọn àbí pa ọmọ àwọn àbí kìnnìkan subhanallah kí ni ìtumọ̀ gbélé and all this thing is happening in the name of Islam torí Islam náà lẹ gbé lórí Islam náà lẹ sọ pé ẹ ń ṣe it doesn't make any sense ẹ kàn ń ba Islam jẹ́ fún wa ni could you just imagine ẹ nǹkan tí bàbá àgbàlagbà a'udhu billah ẹ try láti lọ bí ẹ bá ṣe àgbàlagbà tó ń jẹ́ wallahi it no make sense o so kind thing wey person for talk ẹ wo nǹkan tẹ̀ ń sọ nítorí èlò tán fẹ́ fún yín sówó tán fẹ́ fún yín bẹ́ẹ̀ lẹ́fi kọ́lé lẹ́fi ra mọ́tò ni sówó tán fẹ́ fún yín níbi òde 2k 1k 100 naira nǹkan tó ń rùn sí yín lọ́wọ́ sóhun lẹ́fẹ́ fi kọ́lé ra mọ́tò tẹ́ fi ń ṣẹ́ ìpè fún àwọn èèyàn tó báyìí tẹ́ tún wá ń ṣẹ́ ìpè fún ara yín àbáwọn ọmọ yín subhanallah kò sẹ́kọ̀ọ́ nù tá a fẹ́ kí la fẹ́ kọ́ mi lẹ́yìn sí. Ọlọ́run akọ yín mọ̀ sí Ọlọ́run akọ yín yọnú ètè karabọ̀ yìí just imagine subhanallah.